ìjọ yìí kò dúró lórí pé bóyá àwọn ń ṣe iṣẹ́ ìránṣẹ́ láti gbé ọkàn àwọn èèyàn wá sọ́dọ̀ Ọlọ́run nìkan, ṣùgbọ́n wọ́n ń sọ lẹ́nu, wọ́n sì tún fi sínú ìṣe. Ẹ wo àwọn àrà oríṣiríṣi tí wọ́n tún dá. Jesus market ìyẹn ti lọ. Ìkọ́ni ẹ̀rọ ayélujára ní ìgbèríko. Ìmọ̀ràn mi fún ìránṣẹ́ Ọlọ́run ni pé bí wọ́n ṣàtúnṣe ẹni kan ṣàmọ̀ sí lọ, because wọ́n jẹ́ ẹ̀kan tó jẹ́ gbòógì nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n jẹ́ ẹnìkan tí ó gba àwọn èèyàn nífẹ̀ẹ́, tó jẹ́ pé tẹ́ bá wo ìbà lónìí ẹ̀rí báwọn ti pọ̀ bí ìbà tó bá sì ń jẹ́rìí sísì nípa wọn, wọ́n jẹ́ ẹnìkan tí ó kó èèyàn mọ́ra. Àwa náà gbìyànjú kọ́lọ́run kó tó ràn wá lọ́wọ́ láti ṣe dáadáa jù báyìí sí. Mo ti dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn kàǹkàǹkà tí wọ́n ń ràn wá lọ́wọ́ tí òbí lè bá dárúkọ ilé ọkọ̀ọ̀kan, ṣùgbọ́n níwọ̀n bí mo ti lè sọ, mo sọ pé a dúpẹ́ lọ́wọ́. Ìkànnì kan tún ti dóde o níṣẹ̀yìn ẹ̀já jọgbọ́. Ìmọ̀lẹ̀ rédíò láyé gbọ́, Ìmọ̀lẹ̀ TV láyé làmọ́dé. Ẹ̀já jọgbọ́, ẹ má gbé kúrò. Gbé polówó ọjà rẹ wá o, kájé wọgbà. Gbé polówó ọjà rẹ wá o, kájé wọgbà. Ẹ̀yin iléeṣẹ́ ńláńlá, olókoòwò kéékèèké, kápítí wa, gbé tiyín lárugẹ. Ọjà táwa bá polówó wìtìwìtì sàní yóò máa ta. Mẹ́ta nínú ọ̀kan nínú mẹ́ta. Nílé iṣẹ́ wa à ń pèwé ìròyìn jáde. Nílé iṣẹ́ wa Ìmọ̀lẹ̀ rédíò, ètò eré ìdárayá, ìròyìn tí ò lẹ́lẹ́gbẹ́. Akọ́nilọ́gbọ́n nínú ohun gbogbo. Ẹ jọ̀wọ́ ẹ má ṣàlàyé gbọ́, ẹ má gbé kúrò o. Ìmọ̀lẹ̀ rédíò láyé gbọ́. Rédíò tó ju rédíò lọ. Ìmọ̀lẹ̀ TV láyé. Àníkẹ́ máa gbọ́ gbogbo ìgbà pátá. Ẹ má gbé kúrò. Ìmọ̀lẹ̀ rédíò láyé gbọ́. Ìkànnì tí ó lẹ́lẹ́gbẹ́ ni. Ìmọ̀lẹ̀ o, ẹ jájọ gbọ́, ẹ má gbé kúrò.
ṣe àjọyọ̀. Phenomenal growth and great impact. Ìdàgbà àti ipa. I also want you to celebrate the corresponding, or maybe not corresponding, attitude, lifestyle of simplicity, modesty, humility, and Christ-likeness. Bákan náà ni mo fẹ́ ká ṣe àjọyọ̀ ìgbé ayé ìrẹ̀lẹ̀, ìgbé ayé ìwà bí Ọlọ́run, eléyìí tí ẹni tó dá ìjọ sílẹ̀ tí wọ́n ní bákan náà. The message explicates on 3 dimensions of an anniversary briefly. Ìwàásù ó dúró lórí òpó mẹ́ta eléyìí tí a fi sọ nípa rẹ̀. Also exegetes the text, that's Psalm 124, again briefly. Ó ṣe àgbékalẹ̀ ohun tí ìròyìn Dáfídì orí kẹrin ní ọgọ́fà eléyìí tí sọ. In the top place, it extrapolates that text in the context of this true worshippers church. Bákan náà, òun ni ó ṣe àfiwé ẹsẹ̀ Bíbélì ní ẹ̀kẹ́gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ìjọ olùfọkànsìn tuntun. This brief introduction will lead us to the message titled, If It Had Not Been the Lord. Ọ̀rọ̀ ìfáàrà yìí yóò mú wa kọjá lọ sí lórí ọ̀rọ̀ ìwàásù tí ó sọ wípé tí kì í bá ṣe Olúwa. First, on behalf of the church and all members of the church represented here today, that is the church in Nigeria altogether, we thank you for the great vision you have given to your servant and his wife, the Reverend Dr. and Pastor Mrs. Adebayo. Thank you for all that you have used in the actualization of vision hitherto. Our hearts rejoice because we do know that you still do greater things in the future. Therefore, receive our thanksgiving in Jesus' name. Once again, we commend your servants for the phenomenal growth and the great impact the church has been making, and also for the simplicity of lifestyle, the humility of mind which Christ himself demonstrated. I pray for you now, Reverend Dr. and Pastor Mr. Adebayo, in the name of the Lord, whom I have come here today to represent, because you have done well, because you have pleased him, because you have been very sensitive to him, because you have built a church that has been very unique in our land. I declare that the Lord will reward you more in Jesus' name. Inú adùn gan fún ètò ìtọ́jọ́ tòní yìí fún ayẹyẹ ọdún kẹwàá ti true worshipper ó jáyọ̀ kan wa gan láti wà níbí báyìí. Ìmọ̀ràn mi fún ìránṣẹ́ Ọlọ́run ni pé bí wọ́n ṣàtúnṣe ẹni kan ṣàmọ̀ sí lọ because wọ́n jẹ́ ẹ̀kan tó jẹ́ wọ́n jẹ́ gbòógì nínú Ògbómọ̀ṣọ́ tó lè jẹ́ ẹnìkan tí ó gba àwọn èèyàn nífẹ̀ẹ́ tó jẹ́ pé tẹ́ bá wo ìbà lónìí ẹ̀rí báwọn ti pọ̀ bí ìbà tó lọ́ka sì ń jẹ́ oríṣiríṣi nípa wọn wọ́n jẹ́ ẹnìkan tí ó kóyàn mọ́ra. Orúkọ mi ni Pastor Mrs. Grace Adebayo. Inú mi dùn o torí pé téèyàn máa bẹ̀rẹ̀ nǹkan tó bá sì ń tẹ̀síwájú ẹ̀yin náà sì lè gbé àwọn èèyàn tó wá yọ wá sílé ní tó wá gbé wa lárugẹ tó wá bá wa pín nínú ayọ̀ àwọn ọdún kẹwàá yìí. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ láti di gbogbo wọn. Inú mi dẹ̀ dùn pé ó ṣojú ẹ̀mí wa. Lẹ́yìn ọpẹ́ mi sí ọ̀dọ̀ Ọlọ́run mo tún dúpẹ́ lọ́wọ́ àwọn ìdílé wa tí wọ́n dúró tì wá nígbà tó le nígbà tó dẹ̀ wọ́n dúró tì wá. Mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọ true worshiper gangan àwọn olùṣọ́ àgùntàn tó ń darapọ̀ mọ́ wa tí wọ́n kàn lé Ọlọ́run darí àwọn láti bá wa ṣiṣẹ́ pọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ wọn pé àwọn ló jẹ́ kíṣẹ́ ìgan kó tún rọ̀ wá lọ́rùn. Ìgbà míì tẹ́lẹ̀ kan wá tiẹ̀ ń wówó àwọn yòókù mo bá ṣẹ́ lọ kí wọ́n ṣe fúnádìí wa ajíhìnrere ni wọ́n máa ń lọ láti ibìkan sí ibìkan ni ṣùgbọ́n àìlówó lálá ò jẹ́ kí ló bàjẹ́ àjẹ́ kí ló tú. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tọ́lọ́run fi sìkẹ́ wa. Mo ti dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn kàǹkàǹkà tí wọ́n ràn wá lọ́wọ́ tóbi lè máa dárúkọ ilé ọkọ̀ọ̀kan ṣùgbọ́n níwọ̀n bí mo ti lè sọ mo sọ pé a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn. Ó tẹ̀lé ìtí Jésù fúnlẹ̀ bí n ti ń kọ́ ni ó ń wàásù ó ń ṣèwòsàn ó sì ṣe oríṣiríṣi ẹ wo àwọn àrà oríṣiríṣi tí wọ́n tún dá. Jesus market ìyẹn ti lọ ìkọ́ni
ẹ̀rọ ayélujára ní ìgbèríko èyí tí wọ́n fi lọ́lẹ̀ yóò ṣe wá láǹfààní púpọ̀ nítorí àìmọye Níyì Adébáyọ̀ ló ti waste away níjọ́sí tí wọ́n láǹfààní Ọlọ́run ló yọ Níyì Adébáyọ̀ lóko tó fi wálé tó fi ní àǹfààní tó ní so ìdápadà àǹfààní yẹn sí ìgbèríko yóò tún pèsè ọ̀pọ̀lọpọ̀ Níyì Adébáyọ̀ lọ́jọ́ iwájú pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀rọ ayélujára tí wọ́n ń ṣe olùwàrí ó ràn jọ rẹ̀ lọ́wọ́. True Worshipers Church ìjọ tí Ọlọ́run pè tí ó ní àfisùn tí wọ́n sì ní ìpè láti ọ̀dọ̀ Ọlọ́run kì í ṣe pé bóyá àkàndédé dájọ́ lẹ̀ nítorí tá a fẹ́ rí mú bẹ̀ ṣùgbọ́n wọ́n dá ìjọ yẹn sílẹ̀ láti fọwọ́ kan ọkàn àti ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pàtàkì jùlọ àwọn tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wọn ní ìrètí láti jẹ́ èèyàn láyé Ọlọ́run lo ìjọ yẹn láti jẹ́ kán rí i pé àwọn náà jẹ́ èèyàn tó ṣe kókó àti èèyàn tó ṣe pàtàkì láwùjọ àti láti jẹ́ káwọn náà dàgbà bí àwọn ọmọ àwọn tí wọ́n ní ilé ọkàn pé bóyá wọ́n wá láti inú ilé olówó àti inú ilé ọlọ́rọ̀ gbogbo ohun tí àwọn yẹn ń tí wọ́n ń gbádùn láyé wọ́n jẹ́ kí àwọn ọmọ yẹn náà kí wọ́n ní impact nínú ayé wọn. Ìjọ yìí kò dúró lórí pé bóyá àwọn ń ṣe iṣẹ́ ìránṣẹ́ láti gbé ọkàn àwọn èèyàn wá sọ́dọ̀ Ọlọ́run nìkan ṣùgbọ́n wọ́n ń sọ lẹ́nu wọ́n sì tún fi sínú ìṣe tó a sì rí àárí ipá rẹ̀ nínú ayé àwọn èèyàn ní àyíká wọn àti jù bẹ́ẹ̀ lọ. Inú mi dùn gan, ayọ̀ mi sì kún wípé ayẹyẹ ọdún mẹ́wàá oṣooju wa. Inú mi dẹ̀ tún wá dùn wípé àwọn ènìyàn wá láti ọ̀pọ̀lọpọ̀ ibi onítọ̀ ẹ̀kọ́ wà ní church wọ́n dẹ̀ wá. Ó lè jẹ́ pé bí ọjọ́ mẹ́ta péré náà la ní láti fi dájọ́ láti fi ṣe text message wàá dúpẹ́ pé wọ́n yẹ Jésù sínú ayé wa. Sínú mi dùn tá bá tún wo àwọn àdúrà ọ̀rọ̀ Ọlọ́run gbogbo ẹ̀ tó jáde ó mú ìdùnnú àti ìfọkànbalẹ̀ àti ìmúrọ́kànlé ó mú wá fún wa. Ó dẹ̀ jẹ́ ká túmọ̀ wípé a tún gbọ́dọ̀ kíyèsí ara sí gbọ́dọ̀ ṣe dáadáa sí i ṣàmùgọ́táyé tí àwọn èèyàn bá ń fẹ́ràn èèyàn wọn fẹ́ kí ẹ táwọn ń fẹ́ kí nǹkan rẹ̀ kó bàjẹ́ àwa náà gbìyànjú kọ́lọ́run kó tó ràn wá lọ́wọ́ láti ṣe dáadáa jù báyìí sí i. Mo dúpẹ́ púpọ̀ mo dẹ̀ dúpẹ́ lọ gbogbo ẹ̀yin akọ̀ròyìn akàròyìn ẹ̀yin journalist gbogbo yín pé ẹ fi ọwọ́ ìfẹ́ tó lágbára ẹ fi mú wa mọ́ra lágbára lọ́wọ́ Ọlọ́run Olúwa àtẹ̀yìn náà síwájú ẹ ṣé gan. Èmi ni Níyì Adébáyọ̀ lead pastor True Worshipers Church Ògbómọ̀ṣọ́. Subscribe sórí YouTube wa kẹ́ ẹ lè máa gbádùn wa sí Ìmọ́lẹ̀ TV Yorùbá. Ìmọ́lẹ̀ TV ẹ ṣáà máa wò wá o yóò dáa. Ìmọ́lẹ̀ Property Agent ló ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé ẹ kú dédé àkókò yìí. Ilé ń tẹ̀ ń wò lójú móhùnmáwòrán yìí ó wà fún títà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ wà lógun mẹ́rin àgbáyé. 2-bedroom flat mẹ́fà ló wà nínú rẹ̀ tí omi ń ràn bẹ́ẹ̀ ń bọ́ òwò wà ń bẹ́ẹ̀ tó mi ń ràn nù gbogbo ẹ̀. Prepaid sì wà ń bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé ń kálukú ló ń lo prepaid tiẹ̀. Ilé yìí wà fún títà ní owó tí ò gún pa rárá. Inú pálọ̀ rẹ̀ bó ṣe rí rèé nígbà tẹ́ bá wọnú pálọ̀ ẹ bọ̀ sí kitchen láti kitchen náà lẹ́ ń wò yìí ẹ láǹfààní láti bọ́ sí inú yàrá àkọ́kọ́ ó ní ẹ láǹfààní láti wò yìí. Tẹ́ bá kù nú yàrá àkọ́kọ́ ẹ bọ̀ sí ilé ìtura ìyẹn toilet láti bẹ̀ ẹ tún bọ́ sí yàrá kejì. Àbá ní ilé yìí wà tí ẹ bá ti kúrò ní oríta àbá ni ẹ ń wò yìí. Tẹ́ bá ti kúrò ní oríta àbá tẹ́ ẹ yà wọlé tẹ́ ń lọ sí ààfin. Tí ẹ bá ti dé ààfin Olúbẹ̀rẹ̀ ẹ kàn rọra yà sí apá òsì yín. Tẹ́ bá ti rọra sí apá òsì yín tẹ́ rọra tọ̀ díẹ̀ ilé náà ni ẹ kàn. Ẹnikẹ́ni tó bá nílò ilé yìí láti rà owó tí ò gún pa òun náà ni ilé yìí wà fún títà. Ìlú Ògbómọ̀ṣọ́ náà ni ilé yìí wà. So tí ẹ bá nílò rẹ̀ ẹ kàn sí nọ́mbà tí ó ń lọ lórí móhùnmáwòrán yìí ní Àbá ní agbègbè ààfin Olúbẹ̀rẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Ìrìn bí ìṣẹ́jú 5 sí fásitì LAUTECH ni.